ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá ayérayé, a ṣe yín lọ́ba fún àánú àti ojú rere. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ láti rí ọjọ́ ìṣẹ́gun tí ó gbẹ̀yìn nínú oṣù keje, oṣù àṣepé. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ìṣẹ́gun ọgbọ̀njọ́ oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé bẹ̀rẹ̀ sí ní gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Bẹ̀rẹ̀ sí ní gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Àmú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkejìdínlógún ẹsẹ̀ ogún. Mátíù orí ìkejìdínlógún ẹsẹ̀ ogún. Nítorí níbi tí ẹni méjì tàbí mẹ́ta bá kó ara wọn jọ ní orúkọ mi, níbẹ̀ ni èmi yóò wà ní àárín wọn. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Hébérù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrìnlélógún títí dé ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Hébérù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrìnlélógún títí dé ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Ẹ jẹ́ kí a yẹ ara wa wò láti ru ara wa sí ìfẹ́ àti sí iṣẹ́ rere. Kí a má máa kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ o gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn, ṣùgbọ́n kí a máa gba ara ẹni ní ìyànjú pẹ̀lúpẹ̀lú bí ẹ̀yin ti rí i pé ọjọ́ òní ti súnmọ́ etílé. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Lẹ́nìí mo fẹ́ kí o ṣe àgbéyẹ̀wò dáradára láti yàn nínú pípinnu láti dúró nílé kí o sì máa wo iṣẹ́ ìsìn lórí ayélujára lékè kí o lọ fúnra rẹ. Bíbélì kíkà tòní sọ gbangba fún wa pé kò yẹ kí o kọ ìpéjọpọ̀ àwọn ará sílẹ̀. Nítorí náà, bí o bá yàn láti ṣe iṣẹ́ ìsìn lórí ayélujára nígbà tí ó ṣeé ṣe fún ọ láti lọ fúnra rẹ, ò ń kọ ìpéjọpọ̀ pẹ̀lú àwọn ará sílẹ̀ fún ìtura ara rẹ nìyẹn o. Látàrí mímú ìtura lékè ìpéjọpọ̀, ọ̀pọ̀ àwọn nǹkan ló lè tẹ̀lé o. Lára wọn ni láti jẹ́ gbígbé ìpè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí wíwo ìkànnì àgbáyé nígbà tí ìsìn ń lọ lọ́wọ́. Bákan náà, ó lè máa jẹ́ kí o lè máa jẹ kí o sì máa mu nígbà tí ó yẹ kí o máa pa ọkàn pọ̀ lórí gbígbà mánà láti ọ̀run wá. Ní ipò yẹn, ó rọrùn láti fàyè gba ìdíwọ́ àti ọ̀dọ̀ àwọn àlejò tí yóò kànkan ilẹ̀kùn rẹ, kódà àti àwọn nǹkan tí ìwọ yóò rántí lójijì pé ó yẹ kí n ṣe o. Àwọn nǹkan yìí yóò mú ọkàn rẹ kúrò nínú ìsìn pátápátá, yóò sì mú ọ pàdánù nínú ohun tí Ọlọ́run ń ṣe ní àkókò náà. Ní ìdàkejì, tí o bá wà nínú ìsìn fúnra rẹ, kò ní sí ìdíwọ́ rárá o. Bóyá ìdíwọ́ kékeré, nítorí gbogbo ènìyàn tí ó yí ọ ká yóò gbé àfojúsùn wọn lé Ọlọ́run. Wọn yóò máa gbàdúrà tàbí jọ́sìn fún Ọlọ́run kíkankíkan. Gbogbo agbègbè náà yóò sì gbóná. Iná náà yóò sì ran iná tirẹ̀ pàápàá. Èyí kì í ṣe ohun kan náà gẹ́gẹ́ bí wíwo iṣẹ́ ìsìn lórí amóhùnmáwòrán o. Sọ fún mi, tí o bá tan amóhùnmáwòrán rẹ tí ìkànnì kan lórí rẹ̀ bá ń ṣàfihàn ilé tó ń jóná, ǹjẹ́ ìwọ yóò mọ ooru rẹ̀ lára nínú ilé rẹ bí? Àfi tó bá jẹ́ pé kò sí ọ̀nà rárá láti lọ sí ìsìn fúnra ẹni, yálà nítorí ọ̀nà jíjìn tàbí àwọn ìpèníjà mìíràn. O kò lè ní àmọ̀sílára kan náà láti ibi náà nípa wíwò ó nílé. Ọlọ́run rí ọkàn rẹ o. Ó mọ ìgbà tí òun mú ìtura lékè ìpéjọpọ̀ pẹ̀lú àwọn ará.
òun ni ẹni tí ó sọ pé kí a má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ o, torí náà kò ní fún ọ ní ìwúrí láti ṣe àìgbọ́ràn sí òun o. Ìyàtọ̀ sábà máa ń wà láàárín ẹni tí ó wo bí ọwọ́ Olúwa ṣe ń ṣiṣẹ́ àti ẹni tí ó jẹ́ wípé ó wà lára ọwọ́ Olúwa tí ó ń ṣiṣẹ́ tí ó sì ń rìn. Kókó ọ̀rọ̀: má ṣe yan ìtura lékè pípéjọpọ̀ fúnra rẹ pẹ̀lú àwọn onígbàgbọ́ yòókù o. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa, gbogbo ibi tí mo ti yan ẹ̀rọ móhùnmáwòrán ní bùràdà láti máa wò nígbà tí ó yẹ kí n péjọpọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run, Olúwa dáríjì mi, àti pé láti ìsinsìnyí lọ, ohun tí ó lè máa jẹ́ ìdíwọ́ fún mi tí kò ní jẹ́ kí n lè máa péjọpọ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́, Olúwa yóò mú kúrò lójú ọ̀nà mi ní orúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.